Marriage is not a destination, but it's a journey that entails patience, endurance, mutual respect, forgiveness, and a number of other things to get one to the desired destination. But a marriage can be funny at times when it turns to other side, like great sadness, worry, a high level of tension, anxiety, and depression. But do not panic. Enough is enough on domestic violence is the solution. I recommend a book for you, Enough is Enough on Domestic Violence by Reverend Mrs. Margaret Olawaye Nefaturoti. Ask for your copy at the Booksellers Limited, Ibadan and Abuja. Telephone 0803-3229-113 or 0807-849-6332. The book is also available on Amazon.com. For free shipping, log on to www.amazon.com, Indigo Chapters, Canada, or bookbookstore.com. For more info, log on to www.widows.advocate.org. Enough is Enough on Domestic Violence, a solution book to all marriage problems. Get your copy now. Ẹ káàárọ̀ gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá, ẹ̀yin bàbá wa àtẹ̀yin ìyá wa lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà. Mo kí yín pé ojúmọ́ ire ló mọ́ yín lénìí, ojúmọ́ aláyọ̀, ojúmọ́ ìṣẹ́gun, ojúmọ́ ìdùnnú, ojúmọ́ ìfọ̀kànbalẹ̀ lágbára Olódùmarè. Ọkàn Yorùbá máa balẹ̀. A bọ́ lọ́wọ́ àwọn ẹni bí àwọn amọ́niṣe ni, afàìmọ́niṣe ni, òṣìkà tó ti tẹsẹ̀ mọ́rin. Èdùmàrè máa gbà wá lọ́wọ́ gbogbo wọn. Mo kí yín l'Amẹ́ríkà, mo kí yín ní Germany, mo kí yín ní Canada, mo kí yín ní Spain, mo kí yín níbi gbogbo tí ọmọ Yorùbá bá wà pé ojúmọ́ aláyọ̀ ló mọ́ yín lè ní gbogbo ẹ̀yin ọmọ Yorùbá. Ẹ má bínú, tí ìfọnu, tí ìwẹ̀, ṣùgbọ́n bí mo ṣe gbọ́, èmi ò tí ẹ̀ gbọ́ látàná torí mo wà lórí ìrìn di alárìnyè of Yorùbá land. Bí mo ṣe gbọ́ tẹ́ ṣe pè mí láàárọ̀ mo wá ní kò sí ní tó jọ, mo ti wá pé ìyá mi kan náà, ìyá mi náà wá bẹ̀rẹ̀. Lákọ̀ọ́kọ́ náà mo kí yín lórúkọ bàbá Professor Banji Akíntóyè, àrólé Awólọ́wọ̀, bàbá tó ń fẹ́ dáadáa fún ìran Yorùbá, bàbá tó sọ wípé ìran Yorùbá ò ní jìyà mọ́. Mo kí yín lórúkọ bàbá yìí, mo kí yín lórúkọ Májàsọ́lá Òòṣà Sunday ọmọ Adéyẹmọ. Sunday Igboho òkú irọ́ ńlá, wọ́n ló rọ̀ lápá ó rọ̀ lẹ́sẹ̀, irọ́ lẹ fi pa. Wọ́n lọ́mọ Adéyẹmọ ò sí láyé mọ́, irọ́ lẹ fi pa. Sunday Igboho òkú o, Sunday Igboho òkú o, irọ́ lá. Májàsọ́lá ń bẹ láyé ní Germany, irọ́ náà fi pa. Ọmọ Adéyẹmọ ó ń sùn lọ́wọ́lọ́wọ́, irọ́ náà fi pa. Wọ́n ní Sunday Igboho ti kú, irọ́ náà fi pa. Sunday Igboho òkú o, Sunday Igboho òkú o, irọ́ ńlá. Torí mo ti pọ ọmọ Adéyẹmọ láàárọ̀ yìí, èmi gangan ni mo jí lójú oorun pé bàmí òòṣà, wọ́n ní ọ̀tá yín ti kú, ó ní irọ́ náà fi pa. Wọ́n ní lẹ́yìn ìgbà tí ẹ ṣe birthday ní ìṣẹ̀lẹ̀ yẹn ṣẹlẹ̀, ó ní irọ́ náà fi pa. Sunday Igboho òkú o, Sunday Igboho òkú o, irọ́ ńlá. Yorùbá wípé ìjà ìlara yìí tán bọ̀rọ̀, à ń jù wọ́n lọ òṣè wí lẹ́jọ́. A ti sọ fún yín pé ẹni Ọlọ́run ọba mi dá, òun lọ́ba mi mọ̀. Ẹni Ọlọ́run ọba mi bá yàn, òun lọ́ba mi ò kìí ṣe lógo. Bẹ́ẹ̀ ni, ẹ má bínú pé mo lóhùn orin, ẹ má bínú rárá. Àwọn tọ́lọ́run jogún ohùn orin fún wọn àkókò bá wa kọ́. Sunday Igboho wà láyé, ó wà láàyè ní Germany. Mo ti kí wọn láàárọ̀ yìí pé bàbá mo máa gbọ́ nǹkan báyìí. Ó ní irọ́ náà ń pa bàbá Èkìtì. Ẹ máa ṣe títí àwọn ọ̀tá ni tí ò fẹ́ kí ìran Yorùbá ó lọ. Àwọn ló ń tùtùkùtù, àwọn ló ń ṣekúṣe. Mo fẹ́ gbé flag síbi tí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá ó ti máa rí ògo ọjọ́ ọ̀la Yorùbá ni. Ó ní bàbá Èkìtì irọ́ náà ń pa, kò sí ní tó ṣe òun. Oníṣègbè òun ó tún padà pè mí, mo lọ́kàn mi ò balẹ̀, ó tún pè mí padà. Èyí ni mo fi wá jáde láàárọ̀ yìí ní kùtùkùtù àwòrán yìí láti sọ fún ẹ̀yin bàmá wa l'Amẹ́ríkà, ní Canada, káàkiri àgbáyé tẹ́ ti kọ́kọ́ sókè pé wọ́n ní nǹkan kan ṣe ọmọ Adéyẹmọ, kò sí ń tọ́ṣe ọmọ Adéyẹmọ. Ọmọ Adéyẹmọ wà láàyè, ó wà láàyè àlàáfíà. Májàsọ́lá yín,
Ìgbòho ṣáyín akéwèjẹ yín aníyìkáyé yín akọni Oòduà yín májóbàjẹ́ yín ó wà láyé ó wà láàyè di Akérògùn general ó wà láyé ó wà láàyè kò sí tó ṣe ọmọ Adéyẹmọ ìjà ìlara ni ẹ̀yin ìyá mi ìjà ìlara ni tí ìtàn bọ̀rọ̀ ó ṣe wá jẹ́ Sunday Igboho ló ní orí ọ̀fẹ́ láti gbé lẹ́tà lọ sí UK ó ṣe wá jẹ́ Sunday Igboho tí ò kàwé kẹmọ̀ pé tó máa sọ nìyẹn wọ́n ní Sunday Igboho ò kàwé àwọn bàbá wa dẹ̀ ṣe pé mo kọ́gbọ́n orí mi bí n ò bá kàwé o mo kọ́gbọ́n orí mi bí n ò bá kàwé o ìwé ṣe pàtàkì ọgbọ́n orí mà ló jẹ́ bàbá o òtó ìyẹn ló ń bí wọn nú màmá kan ẹ máa gbọ́ fọ́ọ̀sì wọn láàárọ̀ iná lára àwọn màmá mi tó pè mí nìyẹn tí wọ́n fẹ́ káwọn ìyá oníyàwó ní hypertension wọ́n mọ̀ pé Sunday Igboho ní èrò lẹ́yìn nígbà tẹ́mi àti májàsọ́lá sọ̀rọ̀ láàárọ̀ ẹ̀ ó ní bàbá Èkìtì orin brọ́dà yín Ayéfẹ́lẹ́ ni mo gbàgbọ́ lé lórí mo níbò lórin brọ́dà mi Ayéfẹ́lẹ́ ti wí ó ní bí 80% ẹ̀dá láyé tán bá ti fẹ́ràn mi ó ti tó èmi fi 20 tó kù sílẹ̀ ká máa gbé mú ó ní àwọn yẹn ń gbé mú ni wọ́n á pé 20% kan let me say 5% or 10%. The 90% believe in Yoruba nation. Mo ń lọ lójú títì kan lánàá. Ẹsẹ̀ ni mo fi ń wọ. Mọ́tò mi ò dáa. Ẹ̀yin ọmọ Yorùbá náà lẹ gbé mọ́tò fún mi. Ó ní fault. Mo wá ń lọ mí ìtẹ́ bàbá àwọn èèyàn máa ń mo wá ń rìn kọjá lágbo àwọn mẹkáníìkì kan. Mi ò dé èrè àyẹ̀rí. Bàbá mi Ṣakiru Azeez. Sunday Igboho wà láàyè ìrọ́lọ̀ tá ń pa o. Ẹ kú ojúmọ́ làwọn mẹkáníìkì yẹn bá pè mí mọ́ nọ́mbà mú mi sáà ní pé ẹ jọ̀ọ́ Yorùbá nation yẹ o máa gbọ́dọ̀ dúró mo ní Yorùbá nation wọ́n ní ṣe bẹ́yìn ní bàbá Èkìtì ọmọ Sunday Igboho mo ní bẹ́ẹ̀ ni so 95% of the Yorùbá wọ́n rẹ́dì lọ́wọ́ tá a wà pé Yorùbá nation lọ́nà àbáyọ the majority àwọn tó sọ pé Yorùbá àwa ló kàn ojú wọn ti já so ẹ̀yin tẹ́ ń gbé borùn tẹ́ ń gbérú mọ̀ pé Sunday ọmọ Adéyẹmọ kú Sunday ọmọ Adéyẹmọ wà láàyè ó wà láàyè ó ń bẹ ní Germany èmi ni mo jí láàárọ̀ yìí èmi ni mo jí Sunday ọmọ Adéyẹmọ láàárọ̀ yìí pé kábíyèsí bàbá bó ni o bó lójú ọjọ́ o mo mà gbọ́ pé wọ́n ní mo níṣẹ́ yìí lẹ́ ń bá mi sọ̀rọ̀ ẹ ó ní bàbá Èkìtì kí ló ń ṣe yín náà ẹ fẹ́ máa ṣàwàdà akọ ẹ mọ̀ kó rí bẹ́ẹ̀ ni mo ìwà mo ní mo gbọ́gbọ́ ní ẹkú ní oní bàbá Èkìtì àwọn 20% tí mo máa ń sọ nìyẹn bẹ́ẹ̀ ni Sunday Igboho wà láyé ó wà láàyè kò sí ní tó ṣe ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi l'Amẹ́ríkà ní Canada káàkiri gbogbo ilẹ̀ Yorùbá tẹ́ ti ń pè tẹ́ ti ń kọ́kọ́ sókè pé olóore lọ èèmọ̀ pọ́n mi ò kẹrù tòdò olóore lọ olóore wa ò lọ ó sì young àwọn ọ̀tá wa ní ọmọ kú àwọn ọ̀tá wa ní ọmọ dágbére Sunday Igboho wà láyé ó wà láàyè kò sí ní tó ṣọmọ Adéyẹmọ o ẹ̀yin ìyá mi ẹ fọkàn balẹ̀ o ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó ta hypertension fún yín lójijì ìjà ìlara lẹ̀ ń wò yẹ ó ṣe wá jẹ́ Sunday Igboho lórí ọ̀fẹ́ àti gbé lẹ́tà Yorùbá lọ sí kínní wọ́n pe bọ́ ẹ̀kan ní Táyọ̀ má bẹ wàjẹ́ ṣe má bẹ wàjẹ́ àbí má bíyá má bẹ̀wé jẹ́ ni bíyá má bẹ wàjẹ́ ni ó ti báyé jẹ́ ó ti bọ̀rún ti jẹ́ ayé ẹ̀ ti bàjẹ́ that say rubbish about Sunday Igboho say rubbish about the letters ẹ máa gbóhùn ìyá mi kan ìyá mi yẹn lóhun ti wà nílùú yẹn for good 30 years he know how they operate so ohun tó ń ṣe wọ́n ni pé ó ṣe wá jẹ́ Sunday Igboho ló gbé lẹ́tà lọ àìmí tí mo kàwé I'm a doctor mi ò lórí ọ̀fẹ́ àti gbé lẹ́tà yẹn lọ èmi tí mo kàwé tí mo gba PhD DDC AAA APC PDP LPP oyè pọ̀ I did not see that opportunity to gbé lẹ́tà lọ. I'm a professor in economy. I'm a professor in physics,
professor in geographically, professor in whatever. Mi ò ní orí ọ̀fẹ́ láti gbé lẹ́tà yẹn lọ. Ó ṣe wá jẹ́ púrúùtù tí ò kàwé, tí ò lè dorúkọ ara ẹ̀kọ́, aláàfẹ́ bẹ́ẹ̀. Sunday Igboho lè kàwé, kò lè kọ́. We love him like that. Alẹ́ ni Ọlọ́run ọba mi bá ti yàn. Òun ló fẹ́, òun ló tún ṣe lógo. It is ordained by Heavenly Father that ní ọjọ́ kan o, Sunday Igboho á gbé ìwé that will represent all the Yoruba race. Ẹ ṣe bínú orí, ẹ̀yin ìka ènìyàn tẹ́ ń rokú, ro ọmọ ọlọ́mọ tẹ́ ẹ̀dẹ̀ bímọ títí yín. Nígbà tẹ́ ẹ pátì ní July 4th 2021 tẹ́ ẹ rí pa. Tẹ́ ẹ tún lè dé Benin Republic tọ́lọ́run ò fẹ̀mí ọmọ Adéyẹmọ lé yín lọ́wọ́. Yorùbá ní bá a bá lé ní bá ò bá bá ní ìwọ̀n là ń bá ní ṣọ̀tá mọ́. Ẹ máa lé àwa ò ní ká má padà lẹ́yìn sédè ọmọ Adéyẹmọ. Ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń lé lòun ọmọ gòkè ẹ̀yìn ọmọ wálẹ̀. Bí ẹ ṣe ń lé ọmọ Adéyẹmọ lòun ọmọ gbayì ẹ̀yìn ọmọ kàbùkù ní gbogbo ọjọ́ ayé yìí ni. Ẹ ti gbàgbé pé nínà kan sọmọlà kejì. Àwọn bàbá wa tá bá ní mẹ́sàn tó kù wọ́n ní kì í ṣe mẹ́sàn ti ká ìka ẹsẹ̀ náà mọ́. Ó tonítọ̀ ni. Torí ìgbà tí ìka bá fi wé ni la fi ń wé fún padà. Ọmọ Adéyẹmọ yóò mọ gòkè torí iṣẹ́ tọ́lọ́run ọba mìíràn. Òun ló ń jẹ́ kiri. Ẹ̀ ń bínú orí ni. Ara ló ń ta yín. Ó ń já yín jẹ ni. Wọ́n jókòó sí Kútọ́ ni wọ́n kàn ní ká máa mú 10 náírà wá kán lè máa gbowó èèyàn kan máa ná. Ọ̀nà yẹ òye yín wọ́n. Ọmọ Yorùbá wọn ò mọ̀ náà wọn ò mọ̀ dí abájọ ni. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. Àìmọ̀ dí abájọ ló fọ́ wọn lórí ló gbé wọn nínú. Wọ́n fẹ́ mọ̀ dí abájọ ni. It is because you did not know ìdí abájọ. Pé Orisun nìkan ni ó ní agbẹ̀bùrú yọ sáwọn ọlọ̀tẹ̀. Àwọn bàbá Akíntóyè sí Sunday Igboho òòṣà. Àwọn àgbààgbà tó dúró nídúró pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ nínú oko ẹrú. Koiki Media, Koyin Ara, Fatayi Oguribido, Dr. Sabi, Ọmọborí Owó, àǹkó. Wọ́n kó díẹ̀. Wọ́n gbọ́nà èbùrú yọ sẹ́yìn ọlọ́tẹ̀. Ẹ mọ̀. Ẹ wọ́n lọ ń kárí ní mọ̀tà wọ́n kọ́ sọ pé lẹ́tà yẹ àwọn British wọ́n ti fàáyà wọ́n recognize ẹ̀. Ẹ lọ sórí Google ẹ rí lẹ́tà yẹ ń bẹ gàdàgbà. Àwọn tó ẹ máa gbọ́ ọ̀rọ̀ ní ẹnu àwọn tó ti wà ní ìlú yẹn more than 20-30 years. Tí ìyá yẹn bá mi sọ̀rọ̀ láàárọ̀ yìí. So ẹ fọkàn balẹ̀ ìjà ìlara ní ẹ fọkàn balẹ̀ ẹ má jẹ́ kẹ́nikẹ́ni ó bóyin lápàtẹ́sàn. Bí Ìgbòho ṣe ń sọ wípé Ọlọ́run ló lẹ̀mẹ́ẹ̀mẹ́ ọba òkè tó lẹ̀mí Sunday Igboho nípa Sunday Igboho fún wa báyìí. Torí èmi máa ń jí láràárọ̀ tí má ti jí máa ní Ọlọ́run iṣẹ́ tó rán bàbá Akíntóyè tó rán Sunday Igboho jẹ́ kán jẹ lájẹyè lèmi máa wá sọ́dọ̀ ní pé iṣẹ́ tó lùgbà lára yín bàbá Akíntóyè Sunday Igboho àjẹyè lẹ ó jẹ́ iṣẹ́ tó lùgbà lára yín àjẹyè lẹ ó jẹ́. Ẹ̀yin ọ̀tá tẹ́ ń pera yín lọ́mọ Yorùbá tẹ́ẹ̀dẹ̀ ń wá ìṣubú Yorùbá àwa ò ní ṣépè fún yín ṣùgbọ́n àdániwáyé máa tì yín ṣubú. Bí ara ṣe ń ní ọmọ Yorùbá lọ́tún lósì tí ara ń ní ọmọ Yorùbá lọ́sàn lóru tí ara ń ní ọmọ Yorùbá láàárọ̀ lọ́sàn lálẹ́ bẹ́ẹ̀ lára ó ṣe máa níyín. Everybody that don't want Yorùbá to have their own freedom ẹ̀yin náà ẹ̀ ní nísìmí. Èpè kọ́ olóore wa wà láàyè ó wà láàyè. Wọ́n ní mo ti pa ọmọ Adéyẹmọ láàárọ̀ yìí. Ẹ kàn kàwé for nothing.
ìwé tẹ́ kà tẹ́ ẹ fi wúlò fún èèyàn, ẹ fi wúlò fẹ́ bí, ẹ fi wúlò fún ìlú tẹ́ ti jáde, ìran yín gan ẹ fi wúlò fún àwọn tí ò kàwé tó tún dìde pé ìgbé ayé tí ìran mi gbé yìí ò tẹ́ mi lọ́rùn, ẹ wá ń ro kúrò wọn. Ẹni bá ro kúrò ọmọ Adéyẹmọ aṣáájú ọmọ Adéyẹmọ kú, ẹni bá ro kúrò bàbá Akíntóyè aṣáájú bàbá Akíntóyè kú, ẹni bá ro kúrò kó Dr. Sabi tó ro kúrò kó Kóyin Àrà tó ro kúrò Koiki Media tó ro kúrò bàbá Fàtáyé Ògúnrúbidó tó ro kúrò Ọmọborí Owó tó ro kúrò gbogbo àwọn àgbààgbà ilẹ̀ Yorùbá tó dìde pé ìran Yorùbá gbọ́dọ̀ bọ́ kò nínú ìgbèkùn. Gbogbo yín pátápátá ẹ máa gbà kú wọn kú ni. Ohun tó kù tẹ́yìn fẹ́ lò nínú ayé Èdùmàrè yóò gbà lọ́wọ́ yín, yóò kó lé wọn lọ́wọ́. Torí àwọn bàbá wa ní wípé ọmọ ní sìnkú ìrókò, àwọn ló máa sìnkú yín, wọ́n máa rẹ́yìn yín. Bẹ́ẹ̀ ni iná ní gbaṣọ lọ́rùn ewúrẹ́, iná Olódùmarè máa jó yín. Ẹ máa ro kúrò wọn, wọ́n máa lò yín mọ́gbà ni. Sunday ọmọ Adéyẹmọ wà live mo ti pè láàárọ̀ yìí. Ìyàwó mi wá ní látàná ló ti rí ní òsì yẹ pé òun ò fẹ́ kí n break down ní òun ò ti jẹ́ kí n pè mí ló ọ̀ wọ́n lọ́mọ Adéyẹmọ irọ́ kò jẹ́jẹ́ bẹ̀, irọ́ kò jẹ́jẹ́ bẹ̀ mo dẹ̀ mú fóònù mi. Ọ̀yàyàyà májàsọ́lá gbékọ̀ yìí níwà yóò ní ẹ̀ lọ bàbá mo ní mi ò tí ì jí lórí bẹ́ẹ̀ ẹ láhùn ẹ jẹ́ kó ju yín ọ̀la ẹ gbọ́ mi dáadáa, ṣé májà ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Ó ní májà ni mo lólúwa ṣeun, mo wá kọ́ tiẹ̀ májà fún ara ẹ̀ ló tún wá pè mí padà. Mo ná lọ́rọ̀ ta yín kú, ó ní bàbá mi ẹ má dá wọn yẹn lọ, àwọn 20% tí mo wá ń sọ nìyẹn, àwọn 20% tí mo wá ń sọ nìyẹn. Mo ní wọn tó 20% mọ́, wọ́n ti reduce sí 10%, 10% yẹn máa tún reduce sí 5%. Gbogbo ẹni bá ní kọ́mọ Adéyẹmọ kú, ìgbérara làkàrà ké wọlé, ìgbérara ẹ máa kékú ni. Ìbínú Ọlọ́run máa rọ̀ bí òjò lé yín lórí. Di generation ilé tó ń jìyà lọ́wọ́, generation ilé tó ti jìyà lọ ní ìran Yorùbá àti generation ilé tó ń bọ̀ lọ́wọ́ tí ẹ̀rù ti ń bá wọn pé ṣe inú ìyà yìí náà ń bọ̀, generation yẹn máa dìde ogun tí gbogbo yín tẹ̀ ẹ̀fẹ́ kí ìran Yorùbá ó bọ́ nínú ìgbèkùn. Kò sí ní tó ṣe ọmọ Adéyẹmọ o. Sunday Igboho wà láyé, Sunday Igboho ò kú. Ẹ ti jẹ́ wá bọ̀ sí bré yín tó bá tún di on the 24 wọ́n á tún celebrate Sunday ọmọ Adéyẹmọ Igboho ní Germany. Saheed Òṣùpá ló tún máa wá kọrin bẹ̀ lọ́dọ̀ Yèyé Dára. Ìyẹn wá ń kọ́ àlórí orí máa fọ́ yín kú ni lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ. Inú máa run yín kú lórí ọ̀rọ̀ Sunday ọmọ Adéyẹmọ ni, torí irun nínú ní pẹ̀tù. Òun ó máa gba yìí káàkiri torí ó ti ṣiṣẹ́ rere fún ilẹ̀ Yorùbá, kò dẹ̀ tí ì dáwọ́ dúró. Òun ó máa gba yìí káàkiri, ìbànújẹ́ yóò máa mú yín ní kọ̀rọ̀ lé yín, bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa rù lẹ́ẹ̀ máa gbẹ, ẹ kó èdè àpàpàǹdodo tí ò ní ní oògùn ìwòsàn. Ẹ̀yin wèrè ọmọ Adéyẹmọ àti máa gbé fídíò yẹn láì ní on 24 ní Germany. Ṣé n pé Germany lọ́mọ Adéyẹmọ wà, á travel lọ sí another country ní Africa. Wọ́n dárúkọ bẹ̀yẹ̀ mo ti gbàgbé. Saheed Òṣùpá ló máa kàn lù sí wọn nígbà ta ló ń kàn lù sí ẹni bàdí Ìgbòho. Saheed Òṣùpá ni o ọba orin Ìgbòho. Ẹ mọ̀ ẹjọ́ Saheed Òṣùpá bá mi kó bàtà dání, ẹ mọ̀ pé Ìgbòho mọ̀ jó bọ̀tà ó mọ bàtà jó, kẹ́ lu bàtà sí. Ó máa lu ẹ̀yin ọ̀tá mọ́gbà ni, ẹ̀yin ẹni bí ẹni ègbé àtiwọ́ Táyọ̀ tó ní ìwọ má bọ̀ ọlájà àbí má bẹ̀ kíní tí ayé ẹ ti bàjẹ́ kọjá rìpíárà. Gbogbo yín má bẹ̀ wà jẹ́, ẹwà ẹ ti bàjẹ́, ẹwà ẹ ti bàjẹ́. I always told you kì í ṣe Sunday Igboho lẹ̀ ń kórìíra, àwa Yorùbá lẹ̀ ń kórìíra. Torí ẹni bá fẹ́ gbani nínú ìgbèkùn, ẹni bá ń bàjà gbogbo wa ló ń bàjà. Tẹ́ bá ní Sunday Igboho kú, gbogbo wa lẹ̀ ń rò kú wúrò. Àwọn ìyá tó pè mí láàárọ̀ lẹ́nu àárọ̀ yìí, aago mẹ́jọ ṣe aago mẹ́jọ tá aago mẹ́jọ bá ṣe ìlú ni, aago mẹ́jọ gan ò tí ìlú. They are more than 15. Ìyàwó mi lóhun ti gbọ́ látànà. Ẹ gbọ́ ṣé lóòótọ́ ni ẹ̀yin ìyá mi ẹ tilẹ̀ mọ mọ́kàn, ẹ fọkàn balẹ̀.
Ọlọ́run ọba wa ìṣọba ìkà. Ọlọ́run tó fẹ́ gbà wá kúrò nínú ipò ẹrú Nàìjíríà kò lè gbà kíkú ó pa Sunday Igboho lọ́wọ́ tó wà yìí. Kò lè gbà kíkú ó pa bàbá Akíntóyè kó gbà lọ́wọ́ wa àti àwọn àgbààgbà kan wà tí wọ́n gbójú síta tí wọ́n ń ṣiṣẹ́ lọ́sàn lóru. Ọlọ́run ò lè gbà kíkú ó pa wọ́n lọ́wọ́ tá wà yìí. No. Now I trust God. Torí mo mọ̀ pé ètò Ọlọ́run ni fún ìran Yorùbá láti pọ́kò nínú ìgbèkùn. God will not allow it to happen. Látòní lọ ẹni bá ti lo kúrò ọmọ Adéyẹmọ kí ikú yẹ kó lọ kà mọ́lé kó pa. Bó bá jẹ́ sí bàbá Akíntóyè ni, bó bá jẹ́ Koiki Naroyun, bó bá jẹ́ Dr. Sabi ni, bó bá jẹ́ Koyin Ara ni, bó bá jẹ́ Ọmọborí Owó ni, wọ́n pè ìyá mi kan ní Táyọ̀ Ọláoyè, wọ́n pè ìyá mi kan ní Ẹlẹ́n Ọbáfẹ́mi, ìyá original ìyá Kogi, lọ́sàn lórí ọ̀rọ̀ Yorùbá nation ni. They did not collect any cover, but they spend their money, spend their time. Pé ìran mi gbọ́dọ̀ bọ́kọ̀ nínú ìgbèkùn. Ẹni bá ro kúrò wọn, aṣáájú wọn kú. Aṣáájú wọn kú. Ẹni bá ní kan máa ṣàṣeyọrí. Bó wọ mọ́tò ẹ̀ máa lásídẹ́ǹtì. Bó jẹ́nu train ló wà, train yẹn máa lọ lúbúlúbú. Bó gbó ọkọ̀ òfurufú níbi tó bá jókòó sí, síìtì yẹn kàn dédé máa yọ fò wálẹ̀ ni ta fọ́ká bẹ̀rẹ̀bẹ̀rẹ̀. Ẹ ń kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run, ẹ dẹ̀ máa rí ìbínú Ọlọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ ní pé ìran Yorùbá ò ní dúró, ẹ ń kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run. Àṣàkẹ́ TV ẹ ṣe all the media that stand on truth. Ọmọ Lúkà ni, ọmọ ọba Bíọ́dún ni, ìyá mi ọmọ Ọbásanjọ́ ni, ta ló tún wà ń bẹ̀, Ìmọ́lẹ̀ TV ni, Òmeyọ ni, gbogbo ẹni bá ro kúrò wọn. Ìgbérara lára ń ké wọlé, ìgbérara. Mo ní gbogbo yín pápátá ẹ̀ ń kọ lẹ́tà sí ìbínú Ọlọ́run. Ìbínú Ọlọ́run yẹn dẹ̀ máa wọlé tọ̀ yìí. Ẹ dẹ̀ rí ìbínú Olódùmarè tẹ́ ń kọ lẹ́tà fún yẹn. Ìgbòho kú o ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi. Ìgbòho wà láàyè. Jẹ́ gbọ́ mi. Ohun tí àwọn fẹ́ làwọn kọ lẹ́tà sí yẹ. Pé àwọn bẹ̀rẹ̀ ọdún yìí láyọ̀, wọn ò ní parí ẹ̀ láyọ̀. Àwọn bẹ̀rẹ̀ ọdún yìí ní ààyè, wọn ò ní parí ọdún yìí ní ààyè. They start as a living soul, they want to end it as a dead body. Kì í ṣe tọmọdé yẹ mọ́. Kì í ṣe tó gbogbo àwọn tó dúró pé ìran Yorùbá gbọ́dọ̀ kó nínú ìgbèkùn. Finally, ẹ̀yin ọmọ Yorùbá, ẹ jẹ́ á máa dúpẹ́ lọ́wọ́ àwọn tó organize yẹ. Ṣé rí iṣẹ́ tẹ́nìyàn bá ṣe tí ò bá rẹ́ni tó takò iṣẹ́ yẹ ò ní mínì. Yes, àti mi bọ́dà Bobby ẹ̀jẹ̀ mi. Iṣẹ́ tẹ́nìyàn bá ṣe tí ò bá sẹ́ni tó takò iṣẹ́ yẹ ò ní mínì ni. It showed that those people who organized London party dinner petition iṣẹ́ yẹ ní mínì ó ta lẹ́nu. Iṣẹ́ yẹ ṣèkì wọn ó mì wọ́n yíwìyíwìyí ó da orí wọn rú. Iṣẹ́ yẹ ó bá wọn lójijì. Ṣé mọ̀ pé ìmídélé tẹ̀rí Ìgbòho tó wọnú parliament yẹ lọ tó wọnú ọ́fíìsì prime minister lọ the second day federal government said that FG London government did not recognize the Igboho petition. Another one sọ pé that petition is not a genuine one. Wọ́n wá bẹ̀rẹ̀ sí gbé propaganda síta. Ìyá mi kan wá pè mí mo ní ẹmọ Nàìjíríà ló ní Ṣúkúmèrìjì. Emeka Ṣúkúmèrìjì. Ìròyìn ẹlẹ́jẹ̀ Nàìjíríà ló ní. Kò sí òótọ́ kankan nínú Nàìjíríà. Ẹ máa wòran. Iṣẹ́ yẹn ta lẹ́nu. Ẹ já gbé kudos fún gbogbo àwọn tó wà nídìí iṣẹ́ yẹn tó ṣiṣẹ́ yẹn pé ọmọ ọkọ ni wọ́n. Koiki ni ọmọ ọkọ ni, Koyin Ara ni, Dr. Sabi ni, Fatai Oguribido ni, ìyá mi Ẹlẹ́n Ọbásanjọ́ Ọbáfẹ́mi ni, ìyá mi Tóyìn Ọláoyè ni, ìyá mi Kentus, yes, wọ́n jẹ mí lówó wọn àti san.
ìyá yẹn ti di rúmọlẹ̀ mọ́ àwọn ọ̀tá lọ́wọ́ á sọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀ á dàbí bọ́ọ̀bù gbà. Let us clap for them. Iṣẹ́ wọn ta lẹ́nu, iṣẹ́ yẹn yọrí sí rere. That journey to London to 10 ṣé Bọ̀ní street ni ó ṣèkì Nigeria government. That day Tinubu gan wà ní London kẹ́kẹ́ parẹ́rẹ́ má tí òru ẹ̀ lẹ́nu ni. Kò tí ì tó èèyàn wọ́n ti bẹ̀rẹ̀ sí gbé ìròyìn ẹlẹ́jẹ̀ jáde síta. He showed that iṣẹ́ yẹn mì wọ́n ó mì Nigeria government tí ìlú tó máa wó láìpẹ́. Àwọn ẹni bí àwọn olè gbé. I told you all the governors, senators, they are all notorious armed robbers. Wọ́n wá rí àwọn kan tó fẹ́ gba àwọn tán lù ní jìbìtì tán palẹ́kúnjayé lójoojúmọ́ ẹ̀rù kò wọ́n fojú rẹ̀ wò wọ́n ni. Let us embrace it and clap for them and admire them. Àwọn tó wà náà dọ̀ yẹ iṣẹ́ akọ́nà ṣe iṣẹ́ yẹn mi Nigeria government. I see a Igbo man that coming pé bàbá Èkìtì, please, how do your people do that thing? We want to do our own like that. Ọgbọ́n ń bẹ lórí Yorùbá, ìmọ̀ ń bẹ lórí Yorùbá, òye ń bẹ lórí Yorùbá. Yorùbá is not ordinary person ordained by Olódùmarè, Almighty Olódùmarè, alágbára tó ní kọ́kọ́rọ́ ayé lọ́wọ́. So gbogbo ẹ̀yin London, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ yẹ, mo gbé ṣùgbà fún yín, I salute you. Ẹ jẹ́ kí ìlú yẹ kó túbọ̀ máa dún lọ. Ẹ jẹ́ kí ìlú yẹ kó túbọ̀ máa dún lọ. Kẹ́ máa gbé ìbùrú yọ sáwọn ọlọ́tẹ̀ kí ètè máa pa wọ́n. TV Àkàlàmọ̀gbò ò ní kú ní kékeré. Ẹ jẹ́ kí ìlú yẹ kó máa dún lọ. Yágbó yájú mi. Iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró. Ṣé ó yẹ kó rí bẹ́ẹ̀? Iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró. Yorùbá ló wù mí, Ṣàngó wù mí, Ọya wù mí, Ògún wù mí, Ọbàtálá wù mí. Èwo ló tún wà ńbẹ̀? Ẹ̀gbin wù mí, irúnmọlẹ̀ wù mí. Iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró. Yèyé Dára TV, iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró. We know that we belong to Baba Akíntóyè. Padà lẹ́yìn Bánjí Ayílóge. Iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró. You did not belong to the regional government. Bó bá lò ní gbọ́ èmi náà ní gbà. Iṣẹ́ yẹ ò gbẹ́dọ̀ dúró, my sister. Iṣẹ́ yẹ ń ta on 24 of this month ní Germany. Tí Saheed Òṣùpá tó máa kàn lù kẹ́kẹ́, ìyẹn náà ẹ̀ tún jẹ́ ó ta. Kó tún ṣọ́ọ̀kì àwọn ọ̀tá pé these Yoruba people, their main business, they want to deliver their people out of the bondage of Nigeria. Ṣé gbọ́ mi? Ẹ gbọ́ ọ̀rọ̀ tí mo bá bàmá yẹ sọ láàárọ̀ ẹ̀. Lára àwọn màmá tó ti kọ́kọ́ kó ìfúnsókè ni o. Mo wá ń bi màmá mi léèrè pé ẹ gbọ́ màá mi. Ṣó possible pẹ̀sí ìṣẹ̀yẹ̀ kan ní kò wọ́ọ̀kì mọ́? Tẹ́ bá ti ń gbọ́, ẹ jẹ́ kí n gbọ́. Pé akọ iṣẹ́ náà ṣe mà. Yes, mo wá wò pé Downing Street lélẹ́yìí kò ń ṣe photo shoot. It's not a photo shoot. Mami, ṣó possible bí wọ́n ṣe rí lẹ́tà ìwé ẹ̀kan dẹ̀ fàyà kan ní wọn ní ṣiṣẹ́ lé lórí. Wọn lè fàyà. Torí ẹ̀yin lẹ́yìn ti gbé bẹ̀ fún 30 years. Ẹ máa mọ̀ wá wọn. Lẹ́tà ti dìtàn. Lẹ́tà yẹn ó ti dìtàn. Kábíyèsí Ọlọ́run. Ó máa wà nínú ákáìfù wọn pé ní ọjọ́ báyìí ní déètì báyìí ní báyìí ọkùnrin kan mú lẹ́tà wá. Tó ń pè ní Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ó ti dìtàn bó ṣe wà yẹn. Nǹkan tó dùn mú wá yẹn tẹ́ bá lọ Google ẹ̀ ọkọ mi ló ń sọ fún mi lánàá gbogbo ẹ̀ ló ti wà bẹ́ẹ̀. Wow, ó ti wà nínú Google. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. So kí wá ni àwọn ó yẹ kó jẹ́ mi kò yẹ kó jẹ́ mi. Owó tó ń sanwó fún iṣẹ́ yàn tó ń sọ kàtìkàtì owó náà gba iṣẹ́ owó wọn náà ń ṣe. Bẹ́ẹ̀ni. Ẹni pé tó sọ̀rọ̀ ní British clinic kò ṣe commission wọn. Kábíyèsí.
ó ṣe kọmíṣánná wọn. bẹ́ẹ̀ni. aṣojú wa ń bẹ̀ ni ló sọ̀rọ̀ ó ń ṣe kọmíṣánná àwọn kankan tó bá jẹ́ àwọn kankan ni high commission ló yẹ kó sọ̀rọ̀ tó ń ṣojú British. bẹ́ẹ̀ni. nǹkan ló sọ̀rọ̀ àwọn tí London ò dẹ̀ sọ̀rọ̀. bẹ́ẹ̀ni wọ́n rò pé ńgbà tí Sunday Igboho ń wọlé mà bóyá kò sí fídíò tó back ẹ̀ up bọ́dìgbà tó wá rí fídíò ẹnu wá yẹ wọn bẹ́ẹ̀ ni màmú rí fídíò yẹ. bàbá fídíò wà gbogbo ẹ wà ibẹ̀ gan wọn gbà kan mú fídíò bá ṣe fún wọn privilege gan yé mi ọlọ́run gbogbo bẹ̀yẹn wọn gbà kan mú kámẹ́rà. ok. wọn gbà tó bó ṣe ní kiri láti lè kámẹ́rà gbogbo bẹ̀yẹn was so surprised. ìta nìkan àti ẹrígẹ́tì tó ti ìyá fọ́tò yẹn. bẹ́ẹ̀ni. kò ń ṣe pé èèyàn kan lọ bẹ̀ ṣá o. iwájú ilé prime minister gangan nìyẹn o. kábíyèsí. iwájú ilé tí prime minister ń gbé. ibẹ̀ nìyẹn. kéèyàn dẹ̀jọ́ lè wá sí ẹnu ọ̀nà yẹn á gba gbogbo àárín iwájú ilé iwájú ọ́fíìsì iwájú yìnyín kakọ̀sí ọbẹ̀ kó tó bọ́ síbẹ̀. ọ̀nà. kì í ṣe pé wàá kọ́ wà látọjú títì wàá kọ́ lọ síbẹ̀ no way. ó wàá gba gbogbo protocol àwọn gan ló tún sọ fún wọn pé ẹ lọ ya fọ́tò. ẹ lọ ya fọ́tò. ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó organize ẹ̀ wá. Koiki Dr. Sani Baba Fatayi Oguribido kọyìn ara ká dúpẹ́ lọ́wọ́ wọn iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. gbogbo ní parliament pé bóyá kó wá gbà sàìlọ́ nígbà tí wàhálà yẹn pọ̀ tọ́rí tó táwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pa ẹ̀rù gan bá wọn pé wọ́n sọ ní parliament náà mo fojú mi rí báyìí ni. náà pariwo pé àkùgbọ́dọ̀ lọ́wọ́ àdọ́sí wọn. kí wá ní ara ló ta wọn gbogbo èèyàn tẹ̀wọ̀n bó tètè ṣe gbogbo yẹn kánú àwọn èèyàn máa máa dùn ní náà ìjàgbé àbí sọ̀rọ̀ pé àlàáfíà ní sẹ́dí Ìgbòho wà bẹ́ẹ̀ ni. àwọn náà ló ń kárí gbogbo orúkọ pé ọ̀tẹ̀ ẹ̀kọ́ máa pọ̀ náà ṣèjẹ́ sórí WhatsApp káàkiri. bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ lórí yẹn máa ṣiṣẹ́ lórí yẹn. ẹ káàárọ̀ sá o. Good morning, sir. Ẹ padà wọlé. Ó já wọn. Ara ló ń ta wọn. Yes, ẹ ṣe ń bọ̀. Ó ga o. Wọ́n á wẹ̀ pé Daniel Street lélẹ́yìí kò ń ṣe photo shoot. It's not a photo shoot. Mami, ṣó possible bí wọ́n ṣe rí lẹ́tà ilé ẹ̀kọ́ dẹ̀ fàyà kán ní wọn ní ṣiṣẹ́ lé lórí. Irọ́ wọn lè fàyà ẹ̀yin lẹ́yìn ti pé bẹ̀ fún 30 years. Ẹ máa mọ̀ wá wọn. Lẹ́tà yẹn ti dìtàn. Lẹ́tà yẹn ó ti dìtàn. Kábíyèsí Ọlọ́run. Ó máa wà nínú archive wọn pé ní ọdún báyìí ní déètì báyìí ní báyìí ọkùnrin kan mú lẹ́tà wá. Tó pè ní Sunday Igboho. Bẹ́ẹ̀ ni ó ti dìtàn bó ṣe wà yẹn. Nǹkan tó mú wá yẹn tẹ́ bá lọ Google ẹ̀ ọkọ mi ló sọ fún mi lánàá. Mo lájọ́ mi ló já wọn lára jẹ́. Ó ti wà nínú Google. Bẹ́ẹ̀ ni. Kábíyèsí. So kí wá ní àwọn tó yẹ kó débi kò yẹ kó débi. Ókè. Gbogbo tó ń sanwó fún ìfẹ́yàn tó ń sọ kàtìkàtì owó náà gba iṣẹ́ owó wọn náà ṣe. Bẹ́ẹ̀ni. Ẹgbẹ́ tó sọ̀rọ̀ ní British kìíní kan kò ṣe commission wọn. Kábíyèsí. Kò ṣe commissioner wọn. Bẹ́ẹ̀ni celebrate Sunday Igboho. Aṣojú wa ń bẹ̀ ni ló sọ̀rọ̀. Kò ṣe commissioner wọn kankan. Tó bá jẹ́ àwọn kankan ni. High commission ló yẹ kó sọ̀rọ̀ tó ń ṣojú British. Bẹ́ẹ̀ni. Nǹkan ló sọ̀rọ̀. Àwọn tí London dẹ̀ sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n rò pé ńgbà tí Sunday Igboho wọlé mà bóyá kò sí fídíò tó back ẹ̀ up
bọ́dí gbàtà wá rí fídíò ẹnu wá yẹ wọn bẹ́ẹ̀ ni màá mo rí fídíò yẹ. Àgbà fídíò wà gbogbo ẹ wà ibẹ̀ kan wọ́n gbà kan mú fídíò bá ṣe fún wọn privilege kan yé mi ọlọ́run gbogbo bẹ̀yẹn wọn gbà kan mú kámẹ́rà. ok. Wọ́n gbà tó bó ṣe ní kíní láti lè ká lọ́rùn gbogbo bẹ̀yẹn wọ́n so surprise. Ìta nìkan àti ẹríkẹ́tì tó ti ya fọ́tò yẹn. Bẹ́ẹ̀ni. Kò ṣe pé èèyàn kan lọ bẹ̀ ṣáá o. Iwájú ilé prime minister gangan nìyẹn o. Kábíyèsí. Iwájú ilé tí prime minister ń gbé. Ibẹ̀ nìyẹn. Kéèyàn dẹ̀jọ́ lè wá sí ẹnu ọ̀nà ìyá àgbà gbogbo àárín iwájú ilé, iwájú ọ́fíìsì, iwájú ìnáka kọ̀sí. Abdullahi Jami. Ó tún bọ́ síbẹ̀. Ọ̀nà. Kì í ṣe pé wàá kọ́ wà látọjú títí wàá kọ́ lọ síbẹ̀ no way. Òun àgbà gbogbo protocol àwọn gan ló tún sọ fún wọn pé ẹ lọ ya fọ́tò. Ẹ lọ ya fọ́tò. Ká dúpẹ́ lọ́wọ́ àwọn tó organize ẹ̀ wá. Koiki. Dr. Sani. Bàbá Pàtàkì Ògúrìbìdó. Kọ́yìn àrà ká dúpẹ́ lọ́wọ́ wọn iṣẹ́ akọ́ṣẹ́mọṣẹ́. Òun ní parliament pé bóyá kó wá gbàsà ìlọ́gbà tí wàhálà yẹn pọ̀ torí tú táwọn Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì pa. Ẹ̀rù gan bà wọ́n pé wọ́n sọ ní parliament náà mo fojú mi rí báyìí ni. Wọ́n pariwo pé àkùgbọ́dọ̀ lọ́wọ́ àdọ́sí wọn. Sọ́kì wá ní ara ló ta wọ́n gbogbo èèyàn tẹ̀wọ̀n wọ́n tètè ṣe gbogbo yẹn kánú àwọn èèyàn máa máa dùn ní náà ìjàgbé ẹ̀. Máa yẹ àbí sọ̀rọ̀ pé àlàáfíà ní sẹ́yìn Ìgbòho wà. Sọ́kùn àwọn èèyàn. Bẹ́ẹ̀ ni. Àwọn náà lọ ń kárí gbogbo orúmọ̀ pé ọ̀tẹ̀ ẹ̀kọ́ máa pọ̀ ọ̀tọ̀ sẹ́gẹ̀ sórí WhatsApp káàkiri. Bẹ́ẹ̀ máa ṣiṣẹ́ lórí ìyẹn màmí. Ìrọ̀nà para ló ń ta wọ́n. Yes, ma ṣe ń jẹ wọn. Ọ̀gá o. Ìṣúra ẹ̀ máa fi wọ́n ṣàdúrà. Gbogbo yín mo máa fi ṣàdúrà o. Ẹ ṣe ra mi. Because mi ìfẹ́ kẹrin ìwọ fẹ́ kí gbogbo ẹ máa lọ. Bẹ́ẹ̀ni. Ó máa dùn. Àpàtẹnu ń jà. Bẹ́ẹ̀ni, àti parí ẹ̀. Ó tọ́ síbẹ̀ àti parí ẹ̀ ẹ̀jẹ̀ mi náà ní dára ẹ̀jẹ̀ mi ní yèyé dára àkànmá lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa wùwà bọ́mọ Èkìtì ni tó bá ti jẹ́ tíwà yẹn bá ti ká wa jẹ. ẹ ṣe bá mi ẹ ṣe gàba. Yóò dára fún yín ẹ̀yin tèmi ẹ̀yin bàbá olóyè ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá ẹ̀yin tí bàbá Professor Banji Akíntóyè ẹ ti lọ mọ́kàn ẹ fọkàn balẹ̀ kò sí ní tó ṣe ọmọ Adéyẹmọ kò sí ní tó ṣe Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho ṣá láyọ̀ lálàáfíà ní Sunday Ìgbòho wà ìjà ìlara ní tánìkì tán bọ̀rọ̀ àwọn kan wà tó jẹ́ wípé ìlú tán máa ń lò tẹ́lẹ̀ ní wípé ìjà Yorùbá ò ṣeé gbè ìjà Yorùbá ò ṣeé gbè Yorùbá ò ṣeé nu ẹnu fún tó bá ṣe Yorùbá lóore ibi ni Yorùbá máa fi sọ padà fún ẹ wọ́n lò yẹ wọ́n lù dé ọ̀dọ̀ ọmọ Sunday Adéyẹmọ Ìgbòho ṣá wọ́n sọ fún Ìgbòho ṣá pé Yorùbá ò ṣeé nu ẹnu fún tó o bá gbẹ́ Yorùbá lẹ́yìn tán ẹ̀yìn tó o gbẹ́ Yorùbá ni Yorùbá máa fi gé ẹ jẹ ṣùgbọ́n wọ́n ti gbàgbé pé adániwá yóò dá wa dábàá kan Ìgbòho ní rárá Yorùbá ṣe é nu ẹnu fún o Yorùbá ò ṣe é nu ẹnu fún o èmi máa nu ẹnu fún Yorùbá eléyìí o màá dẹ́ gbèjà ìran mi olórí burúkú ọmọ ní mò ń sọ̀kò sílé gíláàsì tí bàbá ẹ̀ kọ́ olórí burúkú ọmọ ní mò ń fọwọ́ sí júwe ilé bàbá ẹ̀ olórí burúkú ọmọ lábá ní pé tílé bàbá òun bá máa dàrú kó dàrú èmi ò ní gbà kílé bàbá àti tèmi ó dàrú Ìgbòho dìde ó ṣe bí akọni ọmọ ó gbẹ́rù Yorùbá rù ṣẹgbọ́n mi ó gbé ẹrù Yorùbá rù it is not because of money lójú ara mi tí ìṣe pé wọ́n fi pàtàkì fún mi Ìgbòho send more than 8 million naira tó fi hàn àwọn gúrúùpù kọ̀ọ̀kan àwọn mẹ́jọ kọ̀ọ̀kan wọ́wọ́ ó fún wọn ní 500,000 tá a bá ṣe láàrin káàkiri pé ẹ lọ máa fi gba bọ́ọ̀sì
ẹ make sure pé bọ́ọ̀sì tó bá dá lẹ́ máa gbà o tó bá jẹ́ mọ́tò yìí lẹ fẹ́ gbé ẹ lọ sáfíìsì ẹ̀ dáadáa kó kí òun ṣe pé ó máa bàjẹ́ sójú ọ̀nà tí ò bá tún tó ẹ tún padà wá pè mí. Àwọn mẹ́jọ yẹn lọ àwọn another one today again he give them money. Owó ara ẹ̀ ló ná sí ọ̀rọ̀ Yorùbá nation. Ẹgbẹ́ ló dà ẹgbẹ́ yìí ṣe lé ọmọ. Igboho did not ask any money for anybody. Èmi máa nu ẹnu fún Yorùbá o màá dẹ̀ gbèjà Yorùbá torí ìran mi ni Yorùbá. A máa ní pé ẹ̀rí ẹ máa rí pé ó ń dà ṣàkẹ́ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí pé wọ́n máa sọ wípé kò sí ní tá a mú wáyé kò sí ní tá a máa mú lọ ó lóun ò mú ìlà wáyé o ṣùgbọ́n òun máa mú ìlà sọ́run lọ sọ́run pé that is the identity of the Yorùbá race. Ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò mọ̀ nígbà tí Sunday Igboho wọ̀ wọ́n rò pé wọ́n máa fi ibi ṣú Sunday Igboho ni pé kò ní lérò lẹ́yìn ṣùgbọ́n nígbà tí Sunday Igboho wẹ̀yìn torí millions of Yorùbá tọ́sọ Igboho ṣá Igboho ṣá Igboho ṣá bàbá wa ni ẹni tí ó tó bí Sunday Igboho ó ń pè Sunday Igboho ní bàbá wa ẹlòmíì last born tó bí last born ẹ̀ ó tó bí Sunday Igboho lọ́mọ ó ń pè Sunday Igboho ní bàbá wa nígbà tí bàbá 94 years bá ń pè Sunday Igboho ní bàbá wa orú bàbá tó pé 94 years bó ni first born wọn ṣe máa tó ṣé first born wọn gò tó bí Sunday Igboho tí rìtáyà general ń pè Sunday Igboho ní bàbá wa we call ọba aládé I have ẹlẹ́rìí ọba yẹn ti dàgbà it is mean akọgun Fatosin MK bàbá gẹ́gẹ́ ojú bàbá yẹn ló ń fẹ́ bá Sunday Igboho sọ̀rọ̀ bá a ṣe gbé fóònù sí fún wa Sunday Igboho sọ pé ẹ lò ó ní bàbá wa ọba aládé kọ́ Sunday Igboho bàbá wa in tó wá yà wọ́n lẹ́nu nìyẹn pé ọmọ ìwà lérò lẹ́yìn Sunday Igboho wá ń gbáyì lọ́tún ó ń gbáyì lósì bó bá dé Ondo state ó máa gbáyì bó bá dé Èkìtì state ó máa gbáyì bó bá dé Kwara àgbà tá a fẹ́ ṣe rálì òró Igboho was not around he was in Germany àtọba àti ìjòyè òró ní Kwara state ló dúró sójú títì pé wọ́n fẹ́ rí Sunday Igboho àwọn ọmọ òró sọ wípé àwọn ò rí population kò sólóṣèlú tó wá kàǹpé tí èrò pọ̀ báyìí rí Sunday Igboho wá ń gbayì káàkiri bóde Ògùn state àgbáyì bóde Ọ̀yọ́ state àgbáyì Èkó lé àgbáyì ní Ìgbómìnà ní lújẹ sàríà ní Sunday Igboho wá ń gbayì káàkiri gbogbo ilẹ̀ Yorùbá kì wá ń ṣe yẹn nìkan títí àwọn tí ò rí Sunday Igboho face to face rí l'Amẹ́ríkà ní Canada ní London ní Spain ní Germany ní Italy ní gbogbo wọn sọ pé Igboho ṣá màmá kan wà ní Germany ó dìdí ṣaṣọ Igboho ni mí ìyẹn ló ń bọ́ wọn lórí pé nbàámà kémi náà ti dìde kí ni mo fẹ́ nu ẹnu fún Yorùbá bóyá iyì tí Sunday Igboho ń gbà yé mi ni nbàámà gbà orí òṣùpá bákan ní ìbá ti má jẹ́ èmi gbà tó ti wá jẹ́ èmi yẹn ó ti wá jẹ́ ti Sunday Igboho nìyẹn Ọlọ́run ti ṣàlàsà ni the next thing is just to support Koiki International àwọn ọmọ tó ṣe bí yangàn nìyẹn a ti pàtẹ́wọ́ fún yín látàrí pé ẹ kú iṣẹ́ tẹ́ ṣe ní London iṣẹ́ yín London ó ta ó wá mú àwọn ẹni bí ó ń fọ́ wọn lórí iṣẹ́ yẹn ta wọ́n wá ní lọ àwọn tó sọ pé Yorùbá ò ṣe ń nu ẹnu fún tí wọ́n rí pé lọ́tún lọ́sì Sunday Igboho ní lọ́tún lọ́sì kò sí nígbà tá lọ sí Ìmẹ̀kọ àmọ́ bí wọ́n ṣe mọ̀ pé Sunday Igboho bọ̀ owó dé yé wa náà ti nígbà tá ti pé bí mọ́tò bí mẹ́ta tó ń kọjá lọ ń sọ pé Igboho ṣá ó dé padà Igboho ṣá ó dé padà ara tó ń ta wọn lára nìyẹn pé àwọn náà máa pariwo pé lógún ọpẹ́ lógún ọjọ́ dẹ̀ ní agbádá wẹ́ẹ̀tì nìkan máa wọ̀ káàkiri ẹ máa sanwó
kẹ́lẹ̀ pé kẹ́rù pé ẹ̀ ń borúkọ Sunday Igboho jẹ́ ni ara yín lẹ̀ ń bàjẹ́. Sunday Igboho will succeed. Baba Akintoye will succeed. We will succeed. That independent Yoruba will have it. So ẹ̀yin ìyá mi tẹ́tí pé wọ́n ní lẹ́tà yẹn ò ṣiṣẹ́ o, àmọ́ kí wọ́n ní wọ́n gba lẹ́tà yẹn lọ́wọ́ Igboho. Wọ́n gbà tẹ́tí pé irọ́ yẹn ó já wọ́n tún ní wọ́n ní Sunday Igboho ti kú. Irọ́ ni, Igboho wà láàyè. Ọ̀tá Igboho ní ó ké Igboho wọlé. Ọlọ́run ò ní fi kú pa olóore wa. Ikú ò ní pa olóore wa. Sunday Igboho wà láyé, ó wà láàyè. Iṣẹ́ tọ́lọ́run ọba mi gbé fún ó máa jẹ ní àjẹyè. Ẹgbẹ́ yẹn. Iṣẹ́ tọ́lọ́run ọba mi gbé fún bàbá Akintoye ó máa jẹ ní àjẹyè. Mr. Koiki, mo gbọ́ pé ẹ tún lọ sí Germany ní on the 24. Ẹ tún fẹ́ lọ rọ́ọ̀kẹ́ pẹ̀lú Òṣùpá olóyè Igboho lọ́dọ̀ Yèyé Dára. Àní inú rírun ló máa pa gbogbo ọ̀tá wa sẹ́. Ẹni bá ti ní kí ìran Yorùbá ó má dúró, inú rírun ló máa pa. Igboho nu ẹnu fún ìran Yorùbá, and we appreciate it. We appreciate it. Olẹ́bírí bó bá wẹ̀yìn á rí àwọn lẹ́yìn ẹ̀ tó bá ti joyè. Tọmọdé tàgbà ló sọ pé Igboho la fẹ́. Tí bàbá Awólọ́wọ̀ bá lórí ọ̀fẹ́ àti padà wá, á sọ wípé Igboho la fẹ́. Ẹ má gbàgbé bàbá 106 tí mo lọ bá. Ó ní àrà tó ń bẹ nínú òun ní Sunday Igboho gbé jáde. Òun wíṣì kó ń rí Sunday Igboho sójú. Tọmọdé tàgbà ló ń fẹ́ ti Sunday Igboho because iṣẹ́ tó ń ṣe, iṣẹ́ tó máa tí gbogbo Yorùbá máa jèrè ẹni. Nàìjíríà jẹ́ kí Yorùbá lọ́kọ́lé à ń fọwọ́ kó mi. Nàìjíríà jẹ́ kí Yorùbá ó ní oúnjẹ ńlé. Ebi ń pa wá. Nàìjíríà jẹ́ kí ìran Yorùbá ó ní owó. Àwa jẹ́ aláìlówó lọ́wọ́. Nàìjíríà jẹ́ kí Yorùbá ó máa wà nínú ọrọ̀ tá a dẹ̀ ń tòṣì. Nàìjíríà sọ Yorùbá di ẹni tó yẹ kó máa fúnni. Gbogbo wa wá di alágbe káàkiri gbogbo àgbáyé. And some people call themselves leader in Yoruba land. See, say that in one Nigeria yẹn ló máa pa yín tìrantìran. We did not belong to Nigeria. Tipátipá náà fi mú àwọn bàbá wa. We did not belong to Nigeria. Ó máa ń wáyé bẹ́ẹ̀ tí bàbá máa gba nǹkan mọ́ra. Tó bá bí ọmọ tọ́mọ yẹn máa wò pé this is not normal. Ta ló ẹjọ́ nǹkan tí bàbá mi fún yín. Ètò ẹlòkù ó tó gẹ́. So ohun tó ṣe wọ́n nìyẹn. Abẹ́ ẹ̀gbọ́n mi, wọ́n rò pé àṣà tó máa ń dá láti ayé àtijọ́ pé Yorùbá ò ṣe é nu ẹnu fún, Yorùbá ò ṣe é jà fún. Ṣùgbọ́n Yorùbá tòde òní ó ṣe é nu ẹnu fún, ó ṣe é jà fún. Ìgbòho nu ẹnu fún wa, ó jà fún wa. The 95% of Yoruba say Igboho bàbá wa ni. Bẹ́ẹ̀ ni kò kàwé bàbá wa ni. Ṣé ẹ gbọ́ mi? Àìkàwé ẹ̀ ó ti wà nínú rẹ́kọ̀dù Ọlọ́run. Pé one day o, Sunday Igboho máa gbé lẹ́tà. A gbé lọ sí Parliament pé my people, let my people go. Àwọn kan ní wèrè kan sọ̀rọ̀ mú. Ṣé London ló yẹ kó lọ? Yes, it's part of it. Because London ló so wá papọ̀ mọ́ Igbo mọ́ Fúlàní apanilẹ́kúnjayé. Ẹ ti jẹ́ iṣẹ́ kìíní, another letter tó ń bọ̀ tán tó máa gbé lọ sí United Nations. Mi ò ní sọjọ́ náà fún yín. Ọlọ́run tuntun kò náà máa yẹ lọ́wọ́. Mo ń sọ fún yín pé ìrìn àjò yìí ìrìn àjò Olódùmarè ni kì í ṣe ìrìn àjò ènìyàn. Ẹni Ọlọ́run ọba mi bá dẹ̀fẹ́ ló ń pè. Ìwọ wọnú ọkọ̀ yìí, ìwọ ní wọnú ọkọ̀ yìí. Mo fẹ́ lù ẹ́. Àwọn kan wà ohun èlò sí ìdìbàjẹ́ ni wọ́n.
àwọn ohun èlò sí ìdìbàjẹ́ yẹn ló ń sọ wípé one Nigeria they do not want Yorùbá to have freedom tán bá ṣe Olúwa jẹ́. Àwọn ohun èlò sí ìdìbàjẹ́ náà ń gbérúmọ̀ sí kiri pé Sunday Igboho kú. Àwọn ohun èlò sí ìdìbàjẹ́ ọ̀nà ń gbógun ti Sunday Igboho tí Olódùmarè máa gbógun ti wọ́n, ìṣẹ̀dálẹ̀ ilẹ̀ Yorùbá máa gbógun ti wọ́n, àyàfi tí wọn ò bá jẹ lórí ilẹ̀ Yorùbá, tí wọn ò bá mú lórí ilẹ̀ Yorùbá, tí wọn atẹ́gùn ilẹ̀ Yorùbá tí ò bá fẹ́ sí wọn lára. We are going. We are going. Ẹ ṣe bàbá mi jẹ yàrá mi láyọ̀ ẹ pọ̀ mọ́sọ̀jọ́ wọ́n ní ikú kan kì í pẹ́ta lórí ìran. Bẹ́ẹ̀ ni that is àpẹẹrẹ pé the Yoruba behind Sunday Adeyemo Igboho Oòṣà. We love him. We love Sunday Igboho Oòṣà. Lẹ́yìn Awólọ́wọ̀, tá bá ti ń ka Awólọ́wọ̀ àwọn bàbá wa tó ti lọ, tá bá ń ka àwọn tó ṣe ìran Yorùbá lóore, tá ń kà, tí wọ́n ń kà lórí bàbá Bánjí Akíntóyè, tí wọ́n bá yìí dárúkọ Sunday Igboho sí kò tí pé. He made that record the only name tí Fúlàní ń gbọ́ tí jìnnìjìnnì ń gbò wọ́n. The only name tó dé pé tí ọlọ́pàá bá gbọ́ gan ayé àgbẹ̀sára ni. Mo ní mi ò dùn mọ́ pé báyìí nígbà tó mú mi déwájú ọlọ́pàá. Ẹni iṣẹ́ ìwọ náà pè ní bàbá Èkìtì, òun ti rò pé èèyàn kan tó tóbi ní. Àwọn ọ̀gá mi ti fẹ́ pè mí pa pé ọmọ ẹni tó mú bọ̀ yẹ ẹ má fọwọ́ kọ́ o, mi ò fẹ́ wàhálà o, mi ò fẹ́ wàhálà o, mi ò fẹ́ wàhálà Sunday Igboho o, mi ò fẹ́ wàhálà Sunday Igboho o. Pé wọ́n sọ pé Sunday Igboho sí ilé náà pé that is why we love him. Àwọn tó tẹ̀lé Unity rí ìjẹta la gbọ́ pé ìkan ti kú sínú ọgbà ẹ̀wọ̀n nù wọn látàwọn ọmọ tó ti mú láti láṣìá. Ìkan ti kú sínú ọgbà ẹ̀wọ̀n. Àwọn tó kù wọ́n kó wọn lọ sí sẹ́ẹ̀lì. Ohun tá a gbọ́ ni wípé ẹni bá sọ pé òun mọ̀ wọ́n á tún mẹ́ni yẹn náà dálẹ̀. Igboho did not do like that. That is why we love him. He fight for the Yorubas. He did not fight for any position. Kò fight pé káwọn ọmọ lè di gómìnà kan di president ilẹ̀ Yorùbá. No. Ariwo orin tó kọ fún wa náà ni wípé mo fẹ́ kórúkọ mi ó wà nínú àwọn tó gba ìran Yorùbá kò nínú ìgbèkùn. Irú ẹni bẹ́ẹ̀ la mọ̀ l'Afẹ́nifẹ́re. Irú ẹni bẹ́ẹ̀ la mọ̀ ní YC Yorùbá Council of Elders. Àwọn tó pera wọn ní Afẹ́nifẹ́re yẹ irọ́ náà pa, àwọn tó pera wọn ní YC yẹ irọ́ náà pa. Wọ́n fẹ́ ìran Yorùbá fúnre, àpárá wọn náà jà fún. So Yorùbá ṣe ń nu ẹnu fún. Yorùbá ṣe ń jà fún. Lóòótọ́ ọmọ àlè ń bẹ lára wa, ọmọ àlè ń bẹ lára ọmọ ọkọ, but thank God for ọmọ Adeyemo Igboho Oòṣà. Thank God for the Yorùbá tí ò jẹ́ kí ọmọ àlè ó pọ̀ ju ọmọ ọkọ lọ. Millions of Yorùbá behind Sunday Igboho fún iṣẹ́ rere tó ń ṣe fún ilẹ̀ Yorùbá. Tó bá tún níbi tán ń gbé lẹ́tà lọ, Sunday Igboho ló tún máa gbé lọ́bẹ̀. Púrútù ẹ̀yẹ ó tẹ́ wa lọ́rùn. Àìkàwé ẹ̀yẹ ó tẹ́ wa lọ́rùn. Ṣé gbọ́ mi? Grammar ni not be my language. Grammar ni not be Yorùbá language. Adániwáyé tó fi èdè Yorùbá sí wa lẹ́nu. Láìpẹ́ láìjìnà á máa sọ èdè Yorùbá yẹ káàkiri. Ẹni bá ti mọ̀ kóun fẹ́ gbọ́rọ̀ lẹ́nu wa wá ní tó bá máa interpret fóun ni. Ṣé gbọ́ mi? So we love him. Ìjà ìlara lẹ́ ń jà. Ẹ̀ẹ́dẹ̀lẹ̀ borúkọ ọmọ Adéyẹmọ jẹ́. Torí kí ni? The Yoruba people love him. Àwọn onílẹ̀ gan bẹ lẹ́yìn ẹ̀. Our forefathers tó ti lọ wọ́n bẹ lẹ́yìn Sunday Igboho pé kàrígò. Àwọn abiyamọ ayé àtàbíyamọ ọ̀run lójoojúmọ́ náà ń gbàdúrà. Ọmọ yìí ò gbọdọ̀ ṣubú lójú ìjà. Sunday Igboho ò gbọdọ̀ ṣubú lójú ìjà. Olódùmarè iṣẹ́ tó gbélé lọ́wọ́ jẹ́ ó parí ẹ̀. Jẹ́ ó parí ẹ̀. Ní gbogbo ọjọ́ ní gbogbo ìgbà ní èrò lẹ́yìn ọmọ Adéyẹmọ. Èrò lẹ́yìn ọmọ Adéyẹmọ. Because ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn tí ò gbàgbọ́ lánàá tí wọ́n mọ̀ pé iṣẹ́ tó ọmọkùnrin yìí ṣe iṣẹ́ tó lógo ni. Ìgbà tá a bẹ̀rẹ̀ lónà ta àkúrẹ́sì náà is now 95,000. Ojú gbogbo wa ti wá jà.
Sunday Igboho wà láyé, ó wà láàyè. God bless. pékélé ìjàgùdù láàrin ọkọ àtìyàwó gbọ́dọ̀ dún ìgbàgbé ó tó gẹ́ ẹjẹ́ tètè tọ́ kó má bàa dẹran nídìí láàrin lọ́kọ-láya ó burú jáì pé ọkọ lùyàwó ẹ̀ bẹ́ẹ̀ ń lu bàrà tàbí kíyàwó fọmọ ódó tàbí kòkò ọbẹ̀ mọ́kọ lórí ó bá rí bẹ́ẹ̀ ọpẹ́ ni fún Reverend Mrs. Margaret Ọláwáyé ní Fátúrọ́tì tọ́nà ọba mi lò láti kọ̀wé kan àrà ọ̀tọ̀ tí yóò fòpin sí rògbòdìyẹ nínú ìdílé enough is enough on domestic violence lórúkọ ìwé náà gbogbo ẹ̀yin tọkọtaya nídìílé aláyọ̀ àtẹ̀yìntẹ̀ fẹ́ lọ́kọ fẹ́yàwó ẹ tètè máa béèrè fún kọ́pì tiyín ní The Booksellers Limited Ìbàdàn àtìlú Àbújá tẹlifóònù wọn ni 08033229113 àti 08078496332 Amazon.com for free shipping àti Indigo Chapter Bookstore lórílẹ̀‐èdè Canada fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ kàn sí www.widowsadvocate.org bó sì jẹ́ gawkbookstore.com enough is enough on domestic violence látọwọ́ Reverend Mrs. Margaret Ọláwáyé ẹ máa rà á o.